Aare Almaroof ti ṣàlàyé pé olóyè Sunday Igboho ò mọ nǹkan kan nípa ìgbésẹ̀ tí Dúpẹ́ Onítìrí Abíọ́lá gbé lórí declaration fún Yorùbá Nation tó sì di pé àwọn kan tí wọ́n pera wọn ní ajìjàgbara gbìyànjú láti lọ́ọ́ fẹ́ já secretariat ìpínlẹ̀ Ọ̀yọ́ gbà nílùú Ìbàdàn kó tó di pé ọwọ́ ọlọ́pàá tẹ̀ wọ́n. Aare Almaroof ṣàlàyé bí ìgbésẹ̀ tí Dúpẹ́ Onítìrí tó gbé lórí ọ̀rọ̀ bí wọ́n ṣe àtáàkì Ọ̀yọ́ State Secretariat bó ṣe fẹ́ jẹ́ àkóbá fún olóyè Sunday Igboho. Ibo lọ̀rọ̀ yìí máa fẹ́ já sí. Aare Almaroof ti wá sọ àwọn ọ̀rọ̀ kan tó yẹ kí gbogbo ọmọ Yorùbá gbọ́, tó yẹ kí gbogbo àwọn tó jẹ́ ti Yorùbá Nation ní tòótọ́ kí wọ́n gbọ́. Kódà ó ṣàlàyé àwọn nǹkan kan tó yẹ káwọn èèyàn mọ̀ nípa olóyè Igboho Òòṣà àti Professor Banji Akintoye. Welcome to Digi Naija. Remember to like, share and follow us. Kódà Aare Almaroof fi fọ́nrán ibi tí sọ̀rọ̀sọ̀rọ̀ kan tí wọ́n ń pè ní Ìjìnlẹ̀ Marcus ti sọ̀rọ̀ nípa gbogbo ìgbésẹ̀ tí Dúpẹ́ Onítìrí àti àwọn èèyàn ẹ̀ gbé àtàwọn tó ń tẹ̀lé tí wọ́n gbé tí wọ́n gbìyànjú láti gba secretariat ìpínlẹ̀ Ọ̀yọ́. Ẹ̀kọ́ kìí ṣẹ̀ṣẹ̀ ràgó o. Aare Almaroof sọ̀rọ̀ gan lórí àwọn ìṣẹ̀lẹ̀ yìí. Ẹ jẹ́ á gbọ́. Èèyàn mi, thank you for watching. Ṣẹ́rí there's distinguished nínú wípé à ń pariwo nípa Yorùbá Nation. Ẹ jẹ́ n sòde bàbá mi kí n má lọ tàbọn. Ìyàtọ̀ wà nínú wípé a fẹ́ gbalẹ̀ bàbá wa. Ìyàtọ̀ dẹ̀ wà nínú wípé a fẹ́ fagídí gbalẹ̀. But ẹ tètè gẹ́ẹ̀sì nǹkan tí mo fẹ́ sọ yìí. Ẹ máa rí wípé tí wọ́n bá rí opportunity láti bá àwọn boys yẹn sọ̀rọ̀ nínú ẹ̀wọ̀n, wọ́n máa parọ́ mọ́ lóye o. Bó ẹ lọ kọ́lẹ̀, mo mọ nǹkan tí mò ń sọ. Wọ́n lè ní olóyè Adéyẹmọ àtọ́nítìrí ló ràn òun. Àwa dẹ̀ máa ṣe ọmọ Ọ̀yọ́ lèmi. This time around, mo mọ bí ṣe lè connect mọ́ Ṣèyí Mákindé by one of my good sister. Tọ́dẹ̀ máa bá sọ. Wọ́n máa parọ́ mọ́ bàbá Banji Akintoye. But àwọn tá à ń sọ yìí àmọ̀ wọn. Ìjìnlẹ̀ Marcus must be arrested in Turkey àbíbi tó ló ń wà. Tó bá rí kinní yìí ó lè bọ́ ta kó wá bú mi. I'm ready for him because tó bá yẹ pé orí ẹ pé ìlú òyìnbó ló wà òtútù ti fẹ́ sí lórí ó yẹ kí brain ẹ settle torí tí òòrùn bá pààyàn jù ń gbà mí ó máa ń jẹ́ kí ọpọlọ èèyàn yòrò. Ó lọ́rọ̀ Dúpẹ́ Onítìrí àti gbogbo àwọn kákọ̀ọ̀sì àti ìyá kan tó lóhun àjàkáyé. Ẹ rí pé mo bú màá yẹn bíi 3 months ago. Ó sọ̀rọ̀ níbi kan ọ̀rọ̀ yẹn kàn mí lára. When tí Ààrẹ bá ń sọ̀rọ̀ àwọn ò kì í ṣàdédé kan máa sọ̀rọ̀ láì jẹ́ pé a mọ nǹkan tó ń gún ọ̀nù nílẹ̀ Yorùbá. Èmi ò kì í ṣàdédé ṣe live láì jẹ́ pé mo mọ nǹkan tó ń ṣẹlẹ̀. Èmi ò kì í kàn ń sọ̀rọ̀ anyhow. Ọ̀rọ̀ lágbára díẹ̀ o. Ẹni èèyàn wa Aare Almaroof ló ń sọ àwọn nǹkan kan nípa ìgbésẹ̀ tí Dúpẹ́ Onítìrí gbé ọ̀tọ̀ọ̀tọ̀ ó máa yàtọ̀ sí tèmi. Yorùbá Nation. Wọ́n fi àsìkò yìí mo fi ń bẹ àwọn tá à ń ṣe Yorùbá Nation. Tẹ́ ẹ bá wà lórí bíi tẹ́ ẹ bá ti ń ṣe à program yìí ẹ̀yin náà ẹ jókòó kẹ́ ẹ sọ the same ọ̀rọ̀ tí mò ń sọ tèmi yá yín yìí. Ẹ jẹ́ kó mọ̀ yìí pé wọ́n sì máa wá padà parọ́ mọ́ bàbá Banji Akintoye. Wọ́n dẹ̀ sì máa padà parọ́ mọ́ olóyè Ìgbòho nítorí pé kinní yìí àwọn ìjọba ti calculate yìí pé when they talk about Yorùbá Nation wọ́n gbé kinní yẹn lórí olóyè Adéyẹmọ. Àkóbá lèmi rí pé wọ́n fẹ́ fi kinní yìí ṣe but àwọn Onítìrí ni. So the proof is there and I will play the proof one more time nítorí pé proof yẹn gangan òun ló máa set wa free and I'm going to play that proof one more time kẹ́ lè mọ̀ yìí pé this is not coming from olóyè Adéyẹmọ and this is not coming from Baba Banji Akintoye. Stay tuned kẹfàbalẹ̀. Mi ò ní sọ dime tó máa fi sọ̀rọ̀ tán. Mo kàn fẹ́ kẹ́ gbọ́ ọ̀rọ̀ yẹn. If you have ability to record it, ẹ bá mi record kékeré yẹn. Kẹ́ gbé mọ́ mi, kẹ́ bá mi pín káàkiri kò ní ju bí tútú. Kí ló fi sọ̀rọ̀ náà bóyá ló ju bí 3 minutes àbí nǹkankan tó fi sọ̀rọ̀ bí 4 minutes lọ.
ẹ bá mi píìkì àárín yẹn jọ mo bẹ̀ yín ni because nǹkan tó ń ṣe yìí sìn wọ́n máa jẹ́ kí ìjọba máa wá gbogbo wa àtàwọn máa kó wa pọ̀ ni so if care is not taking aláti tètè debunk ọ̀rọ̀ yìí mo fi ní Yorùbáwùyí ẹ bọ́ta Ọ̀túnba Jamiu ẹ bọ́ta ìjìnlẹ̀ kí ló ń jẹ́ masbi ìjọba mi list orúkọ wọn ó yẹ kí gbogbo yín bọ́ta kẹ́dẹ̀lẹ̀tẹ̀ sọ̀rọ̀ sí kí wọ́n lè mọ̀ ẹ gbọ́ bọ̀bọ̀ yìí. tí ó tẹ̀ wá lọ́wọ́ ní yàjóyàjó tó ń lọ ní orílẹ̀-èdè Yorùbá ìyá wa Modúpẹ́ Ọlá Onítìrí Abíọ́lá wọ́n ti wà nílùú Ìbàdàn lọ́wọ́lọ́wọ́ báyìí pẹ̀lú olórí Adélé ìkéde dídé Adélé lánàá ni ó wáyé ṣùgbọ́n láàárọ̀ yìí ni ó tẹ gbogbo àwọn ènìyàn létí ní báyìí àwọn ológun àwọn ti wà ní olúlé iṣẹ́ ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ lọ́wọ́lọ́wọ́ báyìí bó tẹ̀ jẹ́ pé àwọn ọlọ́pàá orílẹ̀-èdè Yorùbá ẹ sọ fún àwọn ọlọ́pàá tó jẹ́ orílẹ̀-èdè Nàìjíríà tó wà ní olúlé iṣẹ́ ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ kí wọ́n kúrò ńbẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ báyìí torí àwọn ọmọ ológun wa wọ́n ti wà ní olúlé iṣẹ́ ìjọba wọ́n ti wà ní ilé iṣẹ́ ìjọba ti olúlé iṣẹ́ orílẹ̀-èdè Yorùbá nílùú Ìbàdàn lọ́wọ́lọ́wọ́ báyìí òmìnira Yorùbá 2022 rédíò ti orílẹ̀-èdè Turkey àti Amẹ́ríkà lẹ ti ń gbọ́ wá ti Ìjìnlẹ̀ Media ní orí YouTube òun náà ni ẹ ti ń gbọ́ wá lọ́wọ́lọ́wọ́ báyìí ẹ̀yin tẹ́ wà nílùú Ìbàdàn ẹ tú àyà kẹ́ lọ sí olúlé iṣẹ́ ìjọba ti ìpínlẹ̀ Ọ̀yọ́ kí ẹ lọ yẹ wọn sí ẹ lọ ṣùgbọ́n àwọn ènìyàn wa tí wọ́n wà ní olúlé iṣẹ́ ìjọba nílùú Ìbàdàn lọ́wọ́lọ́wọ́ báyìí ìjọba Délé ó ti wà nílùú Ìbàdàn lọ́wọ́ báyìí lónìí ti ṣe ọjọ́ 13 oṣù kẹrin ọdún 2024 ọjọ́ 13 oṣù kẹrin ọdún 2024 ìjọba Adélé ti orílẹ̀-èdè Yorùbá wọ́n ti wà nílùú Ìbàdàn lọ́wọ́lọ́wọ́ báyìí ìyá wa Modúpẹ́ Ọlá Onítìrí Abíọ́lá pẹ̀lú olórí Adélé gẹ́gẹ́ bí ẹ ṣe wò ní móhùnmáwòrán láàárọ̀ yìí tí wọ́n ṣe kéde dídé Adélé àti ìbẹ̀rẹ̀ ìjọba ìgbàkóso orílẹ̀-èdè Yorùbá ní ìlú Ìbàdàn ní àná ni wọ́n ṣe lónìí báyìí àwọn ọmọ ológun wa wọ́n ti wà ní olúlé iṣẹ́ ìjọba ti ìlú Ìbàdàn lọ́wọ́lọ́wọ́ gbogbo ẹ̀yin ọmọ Yorùbá tẹ́ ń wò wá lọ́wọ́lọ́wọ́ ẹ bá wa pín ètò yìí ẹ bá wa share ẹ bá wa pín kẹ́ ẹ bá wa share pátápátá no going back orílẹ̀-èdè Yorùbá ò ní padà ṣe pẹ̀lú Nàìjíríà mọ́ láéláé ó ti di àfẹ́yìntì eégún fiṣọ gbogbo ọmọ Yorùbá ìdúró sí ìbẹ̀rù sí pẹ̀ni tó gbódómì a fẹ́ mọ̀ bí ẹ̀yin ọmọ Ìbàdàn bí ẹ ṣe dúró tó lénìí la fẹ́ test litmus test lélẹ́yìí a fẹ́ wò bóyá lóòótọ́ lè ṣetán fún ìtúsílẹ̀ àbí ẹ ti ṣetán fún ìtúsílẹ̀ lóòótọ́ bẹ́ẹ̀ dúró orílẹ̀-èdè Yorùbá ti dúró gẹ́gẹ́ bí màmá wa Modúpẹ́ Ọlá Onítìrí Abíọ́lá bí wọ́n ṣe àlàyé rẹ̀ wípé gbogbo èèyàn mẹ́wàá nílẹ̀ Yorùbá orílẹ̀-èdè àwọn náà ló máa ṣe orílẹ̀-èdè Yorùbá o ẹ̀yin tẹ́ ẹ bá ṣetán láti dúró ẹ náà ni ọmọ orílẹ̀-èdè Yorùbá ẹ̀tọ́ wa ni ní abẹ́ òfin àjọ àgbáyé bẹ́ẹ̀ ni. Thank you very much. gbogbo ẹ̀yin tẹ́ ẹ wò mí brọ́dà mi láti London tẹ́ ẹ wò mí láti orí YouTube Ọláwálé gbogbo yín ni mo rí gbogbo ẹ̀yin sísítà mi Ọláyọlá gbogbo yín ni mo rí Adébáyọ̀ gbogbo yín ni mo rí Sunday mo rí ẹ mo kí gbogbo yín Ìjìnlẹ̀ bá ṣe rí Ìjìnlẹ̀ Marcus ó ní ẹni tẹ́ ẹ̀ ń rí yìí ó ní spokesman wọn ní Turkey ló wà and a máa need láti tètè address Turkey government the Yorùbá èèyàn kọ́kọ́ síbẹ̀ yìí pé Sunday Igboho ní láti address ẹ̀ yes ó ní mo ṣe play bàbá wa ẹni tó ṣe wọlé mo ti play bàbá Banji lásán ti cover and masberia send ibi tí Sunday ti address kìíní yẹn Sunday náà address ẹ̀ please send it to me inú mi dùn pé masberia ló jẹ́ kìíní mi lẹ́ni níbí báyìí ìgbà tí ó bá ti ṣe show inú mi máa ń dùn tí bá wà lórí show báyìí send it sí mi àwọn yes Aare Almaroof ló ń sọ location 419 agent ni wọ́n nípa ìgbésẹ̀ tí Dúpẹ́ Onítìrí ní pé nípa Yorùbá nation wàláì tàlà ó máa ń sìkì wèrè tó máa wá jáde nínú yín sìn tó máa wá sọ̀rọ̀ nípa Onítìrí mo fẹ́ rí ẹni tí ayé ò bá fẹ́ bàjẹ́ tẹ̀yìn gbogbo wíńdẹ̀ ń kó owó fún Onítìrí ẹ̀gbọ́n kò sọ́pọlọ lórí yín àwa ń ṣe Yorùbá nation fine but we are not forcing àwọn ò force à ń ṣe ìjà agbára agitation number one ìyí tá à ń ṣe sí ni pé a fẹ́ clean ìlú bàbá wa gbogbo àwọn tó ń ba ìlú jẹ́ tó ń pa àwọn ìyàwó tó ń pa àwọn ọmọ tó ń pa àwọn bàbá wa
tó ń pa àwọn ọkọ tó ń bá àwọn ìyá wa sùn gbogbo nǹkan táwa ń jà lé lórí tá a fi ní we want Yorùbá nation nìyẹn a sọ fún anybody kó lọ force so mo kàn fi eléyìí clarify pé olóyè Adéyẹmọ Ìgbòho kò mọ̀ nípa ẹ̀ o ẹ jọ̀ọ́ ẹ bá mi share gẹ́gẹ́ bí ajá ṣe sọ yẹn please share this thing ẹ jẹ́ kó kan àwọn wèrè ẹ jẹ́ kó kan àwọn asínwín ẹ jẹ́ kó kan àwọn tó lọ́pọlọ àwọn tó ń lo drọ́ọ̀gì gan tó bá gbọ́rọ̀ yìí ojú wọn máa là mo kí gbogbo ẹ̀yin bàbá mi ẹ̀yin ìyá mi lórí YouTube is going fast in short mo really appreciate ẹ̀ ṣé wá rí kiri yẹn tẹ́ ẹ bá gbọ́ nǹkan tí bàbá sọ because kiri yìí n tó lè fa àkóbá gidi fún bàbá Banji àbí olóyè ni ó ní mo ṣe play ẹ̀ kẹ́ ẹ gbọ́ wípé bọ̀bọ̀ yìí call Ìjìnlẹ̀ Marcus tó wà ní Turkey òun ló polówó jáde kódà ó ní àwọn tẹ̀ tí tún ṣe rálì kan àárín yẹn so gbogbo ẹ̀yin Àjàkáyé How Market Àjàkáyé àti wèrè kan tó bú mi sìn mo tẹ̀ ti gbàgbọ́ Bọ́lá How Market sórí Bọ́lá mo rò pé bí wọ́n ṣe wà l'Amẹ́ríkà mo rò pọ́pọ́lù ẹ̀ pé ni mi mọ̀ pé ó daft gan oní news tẹ́mi máa gbé ní àṣẹ ní gbé àwa táwa ń sọ̀rọ̀ àwa gbọ́n torí àwa ń wá lu bàbá wa àwa ń wálé immigration dẹ̀ ń rí wa EFCC ń rí wa nítorí pé àti ìsọ̀rọ̀ jẹnu lọ ó ní mo ṣe sọ fún yín pé ẹ la lọ̀rọ̀ tẹ́ bá ti ń ṣe campaign Yorùbá nation ẹ make sure pé ẹ aesthetic ẹ the way tí àwọn èèyàn máa fi understand because bébí ṣe máa gbé ọ̀rọ̀ lẹ̀ òun kọ́ ni wọ́n máa gbé lẹ̀ bí lágbájá ṣe máa gbé lẹ̀ kọ́ ni tàmọ̀dún ṣe máa gbé lẹ̀ ìtorí ẹnikẹ́ lè gbé lẹ̀ nítorí pé ìjọba amúnimóògùn ni I myself mo mọ̀ dáadáa torí ṣe ìjọba mo ṣe ìjọba níjọba ń jẹ́ o ìsáàdà kó jẹ́ London ló wà ó wà l'Amẹ́ríkà ó wà ní Nàìjíríà ó wà ní Turkey ó wà ní Ireland ó wà ní Dubai ó wà ní Saudi ó wà ní Germany anywhere tó bá wà ìjọba níjọba ń jẹ́ wọ́n dẹ̀ ní ìjọba amúnimóògùn níjọba tó bá yẹ pé olóyè Adéyẹmọ Sunday Ìgbòho ó hùwà búburú ni ọjọ́ tí àwọn olórí burúkú ní kó lọ fọ́ ilé Sunday ìjọ yẹn náà bá ti pa ọmọ Adéyẹmọ àmọ́ Ọlọ́run wá bá wa ṣe wípé ọmọ Adéyẹmọ ò ní ìwà búburú nínú ó ṣe ẹ̀tọ́ tó wù ú ó hùwà tó wù ú ìwà làákàyè ló wù lọ́hùn Ọlọ́run ò ṣe fún yín mú nítorí tó bá yẹ pé olóyè Adéyẹmọ ní ìwà búburú lórí nǹkan tó ń ṣe ni ọmọ ìyá á ti lọ wàláì kódà á ti gbàgbé olóyè oníkálukú kan máa tún máa ṣe nǹkan tó wù ni bọ́ a dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run pé Ọlọ́run ò sọ olóyè dòkú má wálé ìjọba Nàìjíríà mọ̀ yìí pé olóyè lẹ́nu ó dẹ̀ mọ nǹkan tó lè ṣe because ó mọ ẹ̀tọ́ àwọn tó ní kò kàwé bọ̀ ìwọ̀nba ìwé tó kà yẹn ó ní ọpọlọ ju àwọn tó kàwé tó ní àbọ̀ làákàyè lọ ó kàwé ó ka gbogbo ojú ìwé tán báyìí kó jẹ́ pé gbogbo ìwé bí ṣe kó dání ló kà tán ìyẹn ò ní kó lọ́pọlọ tó mi àwọn táwọn àti ẹ̀ka Cambridge alọ́pọlọ jà tó kàwé gan lọ torí orí ẹlòmíì ti dàrú if not báwo ni èèyàn kan ṣe máa wóra ẹ̀ ó kàn wóra ẹ̀ sùnsùn oníwo Onítìrí Abíọ́lá ẹ yọ orúkọ Abíọ́lá yẹn kúrò bàbá sọ̀rọ̀ kan sí ọ̀rọ̀ ẹ̀dẹ̀ ní point nítorí pé òun náà fẹ́ lówó bí ọkọ ẹ̀ Abíọ́lá ṣe lówó ni àsìkò tó máa padà tẹ́ sábíọ́lá gan lójú tí ń bọ̀ torí àárí nǹkan tí bàbá ìkan ṣe fún wa bó ṣe jẹ́ pé is the only peaceful election in the whole Nigeria láti jọ́ táwọn àti dáyé in short in the history of Nigeria Abíọ́lá olóògbà the best kìíní pé èèyàn ní pé wọ́n náà ṣe election tó wà peaceful láyé Abíọ́lá ni ìwà tí bàbá náà wò jẹ́ kí bàbá náà débẹ̀ torí bàbá Abíọ́lá náà dalẹ̀ Awólọ́wọ̀ bàbá Awólọ́wọ̀ dẹ̀ ti sọ fún yín pé when the time come ẹ̀yin lẹ máa jà fúnra yín and this is the time tá à ń jà fúnra wa kódà tí Yorùbá nation ò bá possible ìjọba máa ṣe nǹkan tá a fẹ́ nítorí pé tá a bá ní òkè a fẹ́ pín tó bá jẹ́ restructure ló fẹ́ ṣe fún wa it's fine mo sọ̀rọ̀ ẹjọ́ kan àwọn ìyá mi kan tọ́jú olórí nínú group wọn sọ pé ọ̀rọ̀ tẹ́mi sọ yóò dáa báwo lèmi ṣe máa ní kó gbàgbé Yorùbá nation náà because mo mọ̀ nǹkan tí mò ń sọ tó bá di time tó yẹ ká ṣe nǹkan gidi ẹ jẹ́ ká ṣe if this is your first time on YouTube please subscribe to my channel Aare Almaroof TV tó bá jẹ́ first time mi lélẹ̀ ẹ subscribe sórí Aare Almaroof TV 2
mo tún ní Aare Almaroof TV, mo ní Aare Almaroof ọmọ ọ̀ràn mi yàn, gbogbo ẹ̀ ló ń ṣiṣẹ́ tó bá máa combine ẹ̀ tí máa ṣe live ẹ̀ máa rí everything. My first channel is Aare Almaroof TV tí mo ní over 42,000, but ìgbà tí Facebook tá ti sọ Yorùbá wọ́n gave viewers mi, àmọ́ rò pé the same thing ti tún ṣẹlẹ̀ náà, because I don't know why tí à ń rí èèyàn tí ò tó nǹkan kan lórí bíbá ẹ̀. Now ẹ̀yin èèyàn mi, ṣé ẹ ti gbọ́ ìwọ tó o bá ṣẹ̀ṣẹ̀ wọlé tí bá ti parí show yìí, wo bí tó wò dé, ẹ jẹ́ nǹkan yẹ wo bí tá a wò, ẹ wo iye mínítì tá a wà ń sìn, ẹ wá padà sẹ́yìn kẹ́ lọ wo nǹkan tí Ìjìnlẹ̀ Makosi sọ. So ó ti fi yé yín, ó ti describe ẹ̀, ó dẹ̀ ti differentiate ẹ̀. So they distinguish between Olóyè Adéyẹmọ, ọ̀rọ̀ yìí lágbára jẹ́ o, bàbá ẹ̀yin wa èèyàn wa. Bánjí Aare Akíntóyè Almaroof ló ń sọ àwọn nǹkan kan Modúpẹ́ nípa Onítìrí ìgbésẹ̀ tí versus Dúpẹ́ Ìjìnlẹ̀ Onítìrí gbé Makosi àti Àjàkáyé, nípa gbogbo yín náà máa kó, Yorùbá nation. torí a máa list orúkọ yín fún Gọ́vnà Ṣèyí Mákindé. Mo fi Ọlọ́run búra, gbogbo list orúkọ yín tẹ́ wà lọ́ndà òmìnira olórí burúkú tẹ́ ń pera yín yẹn, Yorùbá nation làwọn pera wa, gbogbo yín yẹn a máa list orúkọ yín fún wọn. Àti Bọ̀bọ́lá, ìwọ ló wà l'Amẹ́ríkà, àná dẹ̀ mọ law, ìwọ náà dẹ̀ tún against law, ó wá bọ́ síbi òun bú èmi. Mo mọ̀ọ́mọ̀ dúró ṣe show ni, ìjókòó gan máa ń sú mi, torí iṣẹ́ mi iṣẹ́ ẹni iṣẹ́ ìdúró ni. Tó ti yé yín, duty man ni mí, mo dẹ̀ nira láti ṣe nǹkan tó bá wù mí, mo dẹ̀ mọ òfin, èmi ò ń ṣe ọmọ àlè, ọmọ Yorùbá gidi ni mí. Ọ̀yọ́ Aláàfin náà ti bí mi, Ọ̀yọ́ Aláàfin ni bàbá mi, Ọ̀yọ́ ni mí, Ọ̀yọ́ ni ìran mi, Ọ̀yọ́ ni bàbá ńlá bàbá tó bí mi lọ́mọ, ọmọ aládìkú tí kì í di tiẹ̀ láàbọ̀. Ẹ̀yin èèyàn mi, tí ẹ bá gbádùn kíní lórí YouTube mi, ẹ bá mi subscribe. Mo ti rí a lot of YouTube watching me, mo dẹ̀ rí a lot of comment. It's either bad comment or good comment, everything is okay. But mo kàn fẹ́ kẹ́ mọ̀ distinguish between bàbá wa Bánjí Akíntóyè / Sunday Igboho yàtọ̀ sí Onídìrí Abíọ́lá. That is, inú mi dùn ni mo ye play kíní yẹn. So I don't want anybody to tag Yorùbá nation tírú àwa yìí wà. Àwa ń polówó fún ìjọba ni. Ó dàbọ̀. Àwa ò ṣẹlẹ̀ ni. Okay. Àwa ń polówó fún ìjọba wípé nǹkan báyìí la fẹ́ kí wọ́n lè gbà wá. But àwọn lọ wọ́n ti kọ́kọ́ try kíní lálákọ́kọ́ o. Tí ò bá sí pé òpònú ni àwọn tí Onítìrí ránṣẹ́, wọn tó 50 o àtọ́ lọ yìí o. Wọ́n tún gbé Toyota kékeré, wọ́n tún gbé Toyota Sienna tí ò gbàjọ èèyàn 8 lọ, òun náà gbé náà fẹ́ lọ fi gba Ìbàdàn. Ṣé ẹ mọ̀ pé tẹ́ bá mú ìlú nínú ilẹ̀ Yorùbá, Ọ̀yọ́ state ní number 1. Èkó kàn lówó ni o, Ààrẹ Ọ̀yọ́ state ló lọ bá o. Èkó lówó lásán ni, torí Èkó nílé owó fọmọ Ádámọ̀, ìwọ tí kádàrá ẹ bá bẹ̀ mú ni. Drop your comments. Remember to like, share and follow us. Thanks for watching.